ewì dé ọmọlára aládé làwa wá kí olóríire ẹ̀dá ènìyàn. Lárídì máa gbọ́ o, ọkọ̀ pàtàkì ni wọ́n ń ṣe nínú gbogbo fashion designer tí ń bẹ ńlẹ̀ yìí tó jójú lówó. Ìyá olúwa tì mí lẹ́yìn, olúwa ọlọ́run ọba ò ní dẹ́yìn lẹ́yìn rẹ̀. Okú ọdún okú ìyèdún adún máradún olóríire ẹ̀dá ènìyàn. Akọgun ló rán mi wá lóní kí n wá máa kí ọpọ́ okú ọdún okú ìyèdún. Ìlà ọmọ Àkúrẹ́ ọmọ olóyè mẹ́kùn ọmọ amúdàálẹ̀ mógún ẹnu panijé bí àkúkú bẹ́ni lórí òsàn jogun ẹnu lọ. Bọ́mọkùnrin Àkúrẹ́ bá ń tó kó bọ̀ àfọ̀gàdà pèrè, bọ́mọbìnrin Àkúrẹ́ bá ń tó dò bọ̀ áfíìsì mẹ́lò pẹ̀pọ̀n òsì kì í tàkúrẹ́ kó mọ̀mọ̀ lálẹ́ aláṣẹ bẹ́ẹ̀ aládòmí arẹmọ. Ìwọ lọmọ olómi méjì kan péjì èjì lálà, alátẹ̀mí ń bẹ nínú èyí mi, alátẹ̀ ń bẹ nínú èyí rẹ̀, àlàmọ̀ ló ṣe bẹ́ẹ̀ ló dómi arẹmọ. Okú ọdún okú ìyèdún ṣe bí ọdọọdún báyìí là ń rórógbó, ọdọọdún là ń ráwùsá, ọdọọdún ló mọ̀ pẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ipá ọmọ aráyé ò ní ká ọ torí ipá ọmọdé kò kí ń kági òṣè. Happy birthday to you o, and we all wish you long life and prosperity. Bóyá bá ṣe tá gbéra ó dinú kókó, kí bá bẹ̀rẹ̀ bòjò bá ṣe tán á gbéra ó dinú sàrẹ̀ tó kọ́lé sí àpáta ewì. Mo ṣe tán mò ń rebi ká forí mi kọlẹ̀ sí nílòjúmọ́ tí wọ́n lé gbogbo ilẹ̀ sílẹ̀. Hi guys, welcome to our YouTube channel, 2A Media House. And please don't forget to subscribe, like, comment, and share our videos. And don't forget to follow us on all other social media handles at APATA EWI ROC. Love you all. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.